ẹ̀yin tẹ́ ń sọ pé ìyàtọ̀ yìí orí wọn wákà kan tí wọ́n wá kọ́ nígbà náà nígbà tá à ń gbọ́ wá sí wọn tó pé àwa gbọ́njú bá wọn nínú wá sí wọn táwọn gbọ́ nígbà náà wọ́n kọ wípé ẹ̀sìn kájọ́ kan làwa ń ṣe ìwà kájọ́ kan làwa ń wu ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ àwọn kan ló yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwa ń ṣe ẹ̀sìn kájọ́ kan làwa ń ṣe ìwà kájọ́ kan làwa ń wò ọ̀rọ̀ kájọ́ kan làwa ń sọ àwọn kan ló yà wá lọ́tọ̀ọ̀tọ̀ kájọ́ kan làwa ń ṣe. àwọn tá a pè wá ní sálàfí àwọn tá a jẹ́ sálàfí ẹ dákun ṣé àsùbá tí wọ́n ń kí ó yàtọ̀ sí tiwa àwọn tá a pè wá ní alùsùnnà ṣé àsùbá tí wọ́n ń kí ṣó yàtọ̀ sí tiwa ẹ̀ka mélòó là ń kí ẹ̀ka méjì náà ni àwọn tá a pè wá ní tẹ̀bílíìgù gbogbo wa ni ìwé tó bá ti ń jíṣẹ́ ọlọ́run ló ń bàlágà bá nẹ́bí náà ṣe tó bó ṣe jíṣẹ́ fọ́lọ́run nìyẹn gbogbo wa náà lájọ́ ń jíṣẹ́ fọ́lọ́run ọba tẹ̀bílíìgù ni gbogbo wa ìkànnà ni wa kò sí yàtọ̀ nù wa ìwọ̀n àṣùbà táǹkì méjì náà ni ìwọ̀n àyílà táǹkì mẹ́rin ni àbí àwọn sáláfí ṣé márùn ni túyì tí wọ́n ni àbí méje ní túyì tí wọ́n ìkànnà ni gbogbo ẹ̀ kí wọ́n wá dé tàwa ń ya wa lọ́tọ̀ọ̀tọ̀ torí náà àwa Tìjàníyà táǹkì la ilaha illallah ọlọ́run náà ló jẹ́ kó yé wa nínú Al-Qur'ani ìwé òfin wa gẹ́gẹ́ wípé ojú ọ̀nà ni fún wa èrè sì ń bẹ fún wa tó wà sí pé gbogbo ẹni tó bá dún ní ma ẹ wo bàbá àwọn Aláṣàlájì Ibrahim Niyas radiyallahu anhu bí àwọn èèyàn ṣe ń kó tí wọ́n tó pé kò sí tó jẹ́ bẹ́ẹ̀ ọlọ́run wa ń tan ìmọ́lẹ̀ nǹkan yẹn lọ ìmọ́lẹ̀ yẹn ń tàn sí ju bẹ́ẹ̀ lọ kò pamọ́ ọlọ́run ò gbé pamọ́ kí ló dẹ̀ fà á tó kúrò bàbá yẹn ìfẹ́ ànábì ló kó sí wọn lẹ́mìí tán wọn nífẹ̀ẹ́ nǹkan kan ju ìfẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo tó bá sì nífẹ̀ẹ́ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam orúkọ rẹ̀ ní parí láíláí ẹ dákun gbogbo àwọn táwọn sọ̀rọ̀ kú sọ ẹja gbéjẹ́ o ẹja gbéjẹ́ ẹ dákun ojú ọ̀nà làwa Tìjàníyà ń bẹ nítorí pé ọ̀rọ̀ ọlọ́run ẹ ka Kùránì dáadáa tó bá lè ka Kùránì dáadáa ẹ lọ́wọ́ tafsiri kẹ lọ́wọ́ kí lọ́lọ́run sọ nípa ayé àtàfẹ́ sọ kí lọ́lọ́run sọ nípa rẹ̀ ní Suratul Ahzab verse 41 dé 43 ní àyà yẹn ń bẹ. Bismillahir Rahmanir Rahim. Naam. Ya ayyuhalladhina amanu idhkurullaha dhikran kathiran wasabbihuhu bukratan wa asila والذي يصلي عليكم وملائكته ليخرجكم من الظلمات إلى النور وكان بالمؤمنين رحيما. ẹ wo èyí tí wà nínú àyà yẹn fún gbogbo àwa tá à ń pè la ilaha illallah wa kana bil mu'minina rahima. ọlọ́run nù tafsiri dáadáa kí lọ́lọ́run sọ ní kí ló gbà lérò nípa àyà yẹn. ya ayyuhalladhina amanu. tọ́lọ̀ bá fẹ́ bá àwọn tó yá sí wípé wọ́n tètè máa understand ọlọ́run tí wọ́n ti ní àgbẹ̀yé tán ló máa lo alladhina amanu. alladhina amanu. tí ó ń ṣe àwọn tí ó fẹ́ dààmú ọlọ́run. tí ó ń ṣe àwọn tó fẹ́ ṣagídí ọkàn tí wọ́n fẹ́ gbọ́ tọ́lọ́run sọ tọ́wọ́pẹ̀ ẹni ọlọ́run ní ayá nẹ́ẹ̀sù ọdún ọ̀pẹ́ gbogbo èèyàn ẹni agbọ́ agbọ́ ẹni tí ò ní gbọ́ kò ní gbọ́. alladhina amanu. ṣùgbọ́n tó bá fẹ́ bá àwọn tó yá sí pé àwọn tó jẹ́ ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n súnmọ́ tí wọ́n dá lọ́wọ́ mọ̀ tán yóò wá lo alladhina amanu ẹni mọ̀ pẹ̀lú tẹ́tí nígbàgbọ́ tán tẹ́tí nígbàgbọ́ pẹ̀lú èmi ọlọ́run ọba yín. idhkurullaha dhikran kathira.
ó ní ẹ máa dárúkọ èmi ọlọ́run ọba yín tó bá lórí ní tẹ̀síìrì ìrántí la máa pín ṣùgbọ́n tó bá lórí ní tẹ̀síìrì yẹn á rẹ̀ pé ìdárúkọ ni wọ́n sọ ń bẹ̀ ọlọ́run ní ẹ máa dárúkọ èmi ọlọ́run ọba dhikran kathira ní ìdárúkọ tó pọ̀ gan kò sọ pé ká dárúkọ níwọ̀nba ó ní ẹ dárúkọ ẹ̀ ní ìdárúkọ tó pọ̀ gan ọlọ́run ní dhikran kathira tó ló ń kà orúkọ tó ló ń kà wọ́n wá ní orúkọ owó lálẹ́ dárúkọ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àwọn ọlọ́dẹ kò yíwa pé agbọ́nù dhikr wọ́n ní ètò lọ́lá jù nínú ìmá dárúkọ ọlọ́run òun náà ní kí ni la ilaha illallah Ànábì ló fi yẹn yíwa sallallahu alaihi wasallam kò sí àfà tó lè sọ pé ọ̀rọ̀ tí mo sọ yóò rí bẹ́ẹ̀ àfi tó o bá gbọ́ ẹ̀sìn yé tó o sì tẹ̀lé Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam wọ́n bá lò fẹ́nu Ànábì ní èyí tó dáa jù nínú orúkọ ọlọ́run tí ẹ lè dá tí ní ọlọ́run lè fi máa dùn sí tẹ́lẹ̀ fi gbádùn ọlọ́run gan òun náà ni la ilaha illallah wọ́n ní wájú kó yíwa pé ẹ pé púpọ̀ tí ó ló ń kà ọlọ́run fún wa ló ń kà pé ìgbà báyìí ni kẹfì pè ní ọlọ́run dà wàṣẹ́bí ìfọ́nà wa ṣe ní wípé ó wá fún wa lásìkò tó dáa wípé mo ti fẹ́ fún yín lásìkò tẹ́ lè pè mí tẹ́ fi gbádùn ní dáadáa wá sábẹ́ òhòbó bukrata wa asila ẹni sábẹ́ òhò àti tẹ́ ẹ ṣe àfọ̀mọ́ èmi ọlọ́run ìṣe àfọ̀mọ́ náà ni pé ẹ dá ọkọ̀ èmi ọlọ́run gẹ gbogbo ní bá ń dá ọkọ̀ ọlọ́run dáadáa tí bá ń dá ọkọ̀ ọlọ́run dáadáa ń ṣàfọ̀mọ́ ọlọ́run ni tó bá sì ń dá àsìkò tó ń dá ọkọ̀ ọlọ́run ọba yẹn náà àlàárà ṣe ọlọ́run máa mú ni iná ọlọ́run máa dùn pé ẹ̀wù mi ní dá ọkọ̀ mi yìí. sabbihuhu bukratan ó tó bá fẹ́ dá ọkọ̀ mi yẹn bukratan ó ní àárọ̀ ní kẹ́ fi sí o. wa asila ẹ dákun àárọ̀ lásìkò wo ni bukratan ìgbà wo làárọ̀ bẹ̀rẹ̀ nígbà tá a bá ti ká ṣùbà tán àárọ̀ ti bẹ̀rẹ̀. bukratan ó tó fi lẹ́yìn àṣùbà ẹ gbọ́dọ̀ ní orúkọ ọlọ́run tí ẹ máa dá kẹ́dá púpọ̀. yusabbihuhu bukratan wa asila ó ń tàbá dákọ̀ ẹ̀ láàárọ̀ tọ̀ mo tún fún yín lásìkò nírọ̀lẹ́ wọ́n á ṣe ìgbà wo ni ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀ àsìkò wo ni ìrọ̀lẹ́ bẹ̀rẹ̀ ẹ̀yà aláṣà ni tí wọn náà bá fẹ́ wò ó pé àtàìmọ̀ ni ìrọ̀lẹ́ tábà ti kúrò lọ́wọ́ ọ̀sán tó pọ̀ ọjọ́ méjì lọ́lọ́run fi ń lo ìgbésí ayé àwọn ẹ̀dá rẹ̀ òru àti ọ̀sán ni ló pè fún wa òru náà ni àárọ̀ lẹ́yìn àṣùbà ẹ̀pẹ̀ kọ́ ẹ̀rọ ẹlọ́run dáadáa ọ̀sán yẹn náà ní ìrọ̀lẹ́ tọ́lọ́run dá ọkọ̀ yẹn lẹ́yìn àlásàrì ọ̀sán láyé wà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba lẹ́yìn àlásàrì yẹn ó wà lórí Kùránì pé wà á fíìlà ìrọ̀lẹ́ ní kẹ́ fi sí láti dákọ̀ ìlú ọlọ́wọ́n ọba ó wà ní gbogbo tó bá lè wá ṣe bẹ́ẹ̀ èrè tí mi ọlọ́run fún ni wípé walladhi yusalli alaykum ó lè ní ọlọ́run ọba ọba tó yá sí pé yusalli alaykum èmi ọlọ́run máa ṣàdúrà fún gbogbo ẹni bá lè pe èmi ọlọ́run dáadáa yusalli alaykum èmi ọlọ́run ọba ó dúró tí ẹni bá lè pe èmi ọlọ́run dáadáa yusalli alaykum èmi ọlọ́run mójútó àtọwọ́ ọmọ rẹ̀ tó bá lè pe èmi ọlọ́run dáadáa yusalli alaykum ó lè ní ọlọ́run dáàbò gbowó ẹni bẹ́ẹ̀ tí wọ́n á ṣe òun nìkan pé àwọn ọmọ tó bá tún bí àwọn ọmọdé wọn rẹ̀ ń máa dáàbò bò wọ́n tó kó pè mí ọlọ́run dáadáa pè mí gan-an kò tóbi díẹ̀. ọlọ́run ní gbogbo nígbà tí pè mí bẹ́ẹ̀ ń máa ṣàdúrà fún wọn àdúrà mi wà ní dúró lórí ti ẹnìkan yóò dórí àwọn ọmọ rẹ̀ yóò dórí àwọn ọmọdé ọmọ rẹ̀ lẹ́yìn tí ọlọ́run bá gbogbo ẹni tọ́lọ́run bá ṣàdúrà fún tọ́lọ́run fúnra rẹ̀ ń ṣàdúrà fún owó ẹni ẹ ti dọ̀rẹ́ ọlọ́run tó bá wá tà. yusalli alaykum. ó ti yàtọ̀ sí yín ó yàtọ̀ sí wọn tó lè dárúkọ ọlọ́run ọba yẹn. yusalli alaykum. ó ti yàtọ̀ sí wọn tó lè pe la ilaha illallah. yusalli alaykum. ó ní kò wá ṣe mi nìkan ní ṣàdúrà yẹn. wa malaikatuhu. ọmọ ìyá kékeré ó ní àwọn àjàlọ́hùn ìní ọlọ́run wọ́n tún máa wá àforíjì fún ẹni bẹ́ẹ̀. wa malaikatuhu. wa malaikatuhu. wa malaikatuhu. wọ́n máa wá àforíjì fún ẹni yẹn dáadáa tí wọ́n sì pé yóò dẹni mímọ́ ẹni tí wọ́n màlẹ́kà ń wá àforíjì fún
tí wọ́n ń ṣàdúrà fún ẹni yẹn ti dẹni mímọ́ lọ́dọ̀ Ọlọ́run ọba ó ti kúrò lẹ́ni ìdọ̀tí wọ́n ní la ilaha illallah ò dá afá kan nínú àwọn alùsùnà tí wọ́n pe àwọn alùsùnà yẹn náà wọ́n àgbà wọ́n gbọ́ wá sí wọn kan lórí social media yìí wọ́n ní gbogbo àwọn tí wọ́n dá ìjókòó ìjọ jímọ̀ jọ tó ní àwọn máa ṣe la ilaha illallah tí wọ́n ń pè ní kùbùrá lẹ́yìn alásàrì afá náà sọ lẹ́nu ara wọn gẹ́gẹ́ wọ́n gbọ́ fúnra mi ni o kì í ṣe pé wọ́n sọ fún mi o ó ní gbogbo èyí tẹ̀ lọ ń jókòó tí wọ́n yẹn èṣù lẹ́ ń sìn ń bẹ̀ tó túbọ̀ sí pé la ilaha illallah tí wọ́n pè yẹn èṣù ni àbí ó sì kéré ààrẹ ní alùsùnnà wọ́n wọ ìkìwà o ìfẹ́ ẹ má jà lòfẹ́ inú ẹ̀dá kòtòkòtò ọlọ́run ẹ má jà lòfẹ́ inú oníkálùkù ń wá ìjọ ni o kò sẹ́ni tí ń ṣiṣẹ́ tó tọ́ lọ́run mọ́ o. ìṣẹ̀bìhú bukratan wa asila. kò sẹ́ni tó ń ṣiṣẹ́ tó tọ́ lọ́run ó fẹ́ kún gbádùn wọ pé ìwọ gẹ́gẹ́ ló mọ̀ ọ́n ṣe jù ká ló dáa jù wallahi ò dáa ìwọ tó sọ pé ò dáa yẹn ìwọ gan ò dáa. tó bá dáa ó ní sọ pé àwọn kan àwọn ń dárúkọ ọlọ́run ọba ìdárúkọ ọlọ́run ọba yẹn ìṣúná fi ń pè nílá ìlara ìlọ́lá tí wọ́n ń pè. Yusalli alaykum wa ọlọ́run àwọn àjà lọ́wọ́ ni ó ti máa wá àforíjì fún ẹni bẹ́ẹ̀ lẹ́yìn yẹn kọ́ níyẹn kó yá ọkàn àwọn èrè tí ń bẹ fún ẹni bá pe la ilaha illallah ònìyàn o ọlọ́run ní ìwà ìyọkù nígbà yọ wọn kú ní òkùnkùn lọ sínú ìmọ́lẹ̀ mi ọlọ́wọ́n bá tí bá mú ọ débi ìmọ́lẹ̀ mi ọlọ́wọ́n bá ojú wọn dojú èmi ọlọ́run ẹnu wọn dẹ̀mí èmi ọlọ́run inú wọn dì mú èmi ọlọ́run etí wọn máa di etí èmi ọlọ́run ọba gbogbo tí wọn bá ń gbọ́ ní tí èmi ọlọ́run gbọ́ ni wọ́n máa gbọ́ ní tí èmi ọlọ́run bá ń yín wọ́n máa yí yẹ́lẹ́tù yí wọn àwọn tó yẹ kó ń pe la ilaha illallah dáadáa tí wọ́n pè nítorí tọ́lọ́run tí wọ́n tọ́ sínú ọlọ́run ẹ̀rí wọn nínú yìí pé wọ́n máa rí ní tí ó máa ṣẹlẹ̀ ní 10 years to this time tí wọ́n ò yí bẹ́ẹ̀ni ní tí wọ́n rí yẹn wọ́n sì máa ṣàlàyé rẹ̀ fún ẹ pé tó bá dìgbà báyìí ọlọ́run ṣe báyìí tó bá dìgbà báyìí ọlọ́run ṣe báyìí tó bá dìgbà báyìí ọlọ́run ṣe báyìí ìmọ́lẹ̀ ọlọ́run tó ti wà ní ọkàn wọn yẹn ni. liyukhrijakum minadh-dhulumati ila-n-nur. ẹ ní àmàyẹ ọkùn ní òkùnkùn ẹ ní bá ṣẹ́ òkùnkùn lọ́wọ́ wọn ẹ ní bọ́ òkùnkùn lẹ́nu wọn ẹ ní bá ìrìn òkùnkùn lẹ́sẹ̀ wọn ẹ ní bá jíjẹ òkùnkùn lẹ́nu wọn ẹ ní bá gbígbọ́ òkùnkùn létí wọn. ìmọ́lẹ̀ ọlọ́run máa gbọ́ etí wọn di ti ọlọ́run ẹsẹ̀ wọn di ẹsẹ̀ ọlọ́run ojú wọn di ojú ọlọ́run inú wọn di inú ọlọ́run gbogbo kìkì àwọn yóò di tọ́lọ́run ọba. wa kana bil mu'minina rahima. ẹ̀gbọ́n ọlọ́run ní tó bá di jẹ́ náà ìbí ọlọ́run ṣáà pé ó pè wá ní al-mu'min olùgbàgbọ́ ní gbogbo tó bá fi la ilaha illallah ó ti gbàgbọ́ tó pátá sọ́dọ̀ ọlọ́run ni ẹni bá nǹkan dọ̀tí lọ́dọ̀ rẹ̀ gbogbo àwa sálàfí náà a ní ọ̀nà tá a fi ń pè la ilaha illallah tiwa náà àwa alùsùnnà a ní ọ̀nà tá a fi ń gbà pé la ilaha illallah tiwa náà àwa kọ̀dìríyà a ní ọ̀nà tá a ń gbà pé la ilaha illallah àwa nọ́sírátì ni kọ̀ríbù ni gbogbo àwọn ẹgbẹ́ ìsìláàmù yìí ọ̀kan ṣoṣo náà ni wá. wa kana bil mu'minina rahima. ọlọ́run tó wá dé náà yìí ń kẹ́ wọn àwọn tó yẹ pé wọ́n dúró pẹ̀lú la ilaha illallah máa kẹ́ wọn máa yẹ wọn sí lọ́tọ̀ máa jẹ́ kán dá wọn mọ̀ pé àwọn ẹni ìgbẹ́lẹ̀ olólùfẹ́ ẹni jù láyé. wa kana bil mu'minina rahima. máa jẹ́ kí gbogbo èèyàn mọ̀ bẹ́ẹ̀ pé nínú àwọn tí máa ṣàkẹ́ lọ́run làwọn tí wọ́n nígbà gbọ́ pẹ̀lú èmi ọlọ́run tán tí wọ́n pe la ilaha illallah tí wọ́n pe kan mi. kí ni kò sí ẹni gbogbo àwọn tá à ń pe la ilaha illallah oríire ńlá ni fún wa lọ́jọ́ ọlọ́run ọba. wa kana bil mu'minina rahima. wọ́n dún mọ̀. làbọ̀ ọ̀jọ̀gbọ́n kan tó wá sọ wípé تهي الفؤاد إذا ما الذكر المسعود تهي الفؤاد إذا ما الذكر المسعود ما الذكر المسعود
كأنها مطر بالتقى والعشق ينهمل كأنها بالتقى كأنها مطر بالتقى والعشق ينهمل كأنها مطر بالتقى والعشق ينهمل أني تحيي الفؤاد إذا ما الذكر والمسه àbá ní nígbà tí ọmọ ènìyàn nígbà dhikr al-masah nígbà tí ọmọ ènìyàn bá gbá ìdárúkọ Ọlọ́run mú la ilaha illallah tó gbá mú iṣẹ́ tó sọ di iṣẹ́ fúnra rẹ̀ tó sọ di tí ń gbádùn tó dá mọ̀ pé àfi ojú ọ̀nà tóun lè gbàdébọ̀ Ọlọ́run wọn báyìí tuhyi al-fuada yóò máa yí ẹ̀mí ọmọ ènìyàn yẹn yóò máa yí ẹ̀mí rẹ̀ kódà kẹ́mi yẹn dọ̀tí tẹ́lẹ̀ yóò sọ di mímọ́ kẹ́mi ní dọ̀tí tẹ́lẹ̀ yóò sọ ẹ̀mí yẹn di mímọ́ látara ìdákọ̀ Ọlọ́run ọba náà kò sẹ́ni tó dákọ̀ Ọlọ́run kò sí tó dákọ̀ Ọlọ́run lé lórí tí kan yẹn ò níyè kò sí tó dákọ̀ la ilaha illallah tó dákọ̀ rẹ̀ lé lórí tí kan yẹn ò níyè àbí tó yàtọ̀ ní àwọn òpapọ̀ mọ́tọ́ lọ́hùn àbá ní gbogbo ẹni bá lè máa dákọ̀ rẹ̀ dáadáa bẹ́ẹ̀ gbogbo ìgbà ìrìn rẹ̀ ó máa yè níwájú Ọlọ́run yóò wá di ẹ̀mí yẹn ó di ìmọ́lẹ̀ tọ́lọ́run ọba. ìrà ka'annaha mataru والعشق ينهمل كأنها بالتقى والعشق ينهمل ó ní كأنها مطر ó ní ìdákọ̀ Ọlọ́run ọba yẹn tí ó fi máa yí ẹ̀mí yẹn wọ́n wà dàbí òjò كأنها مطر ó dàbí gẹ́gẹ́ bí òjò ينهمل tí ń dà á lẹ̀ láti sọ́nà بالتقى síbẹ̀rù Ọlọ́run والعشق àti ìjẹ̀rán àti mọ́lọ́run ọba. كأنها مطر بالتقى والعشق ينهمل كأنها مطر بالتقى والعشق ينهمل. gbogbo ní bá ń pe la ilaha illallah yóò jẹ́ olùbẹ̀rù Ọlọ́run bẹ̀rù Ọlọ́run wà lórí ẹ̀mí rẹ̀ gan tó bá dá wà Ọlọ́run ni ó máa wò tó bá wà láàrin àwùjọ Ọlọ́run ni ó máa wò ohun wọn ni a mọ̀ kún pe la ilaha kì í ṣe wọ́n tó pe la ilaha wa tó ti ń nábò sí o tó ń sọ̀sọ̀kúsọ tó ń wàkúwà tó ń rìn ìkúrìn tó ń jẹjẹkújẹ ìwọ kọ́ là ń sọ o pẹ̀lú ẹni bá pe la ilaha illallah ó gbọ́dọ̀ jẹ́ olùbẹ̀rù Ọlọ́run ẹwọ òjò tí ń wọ̀ yẹn bí ilẹ̀ kan bá kú tí ò jí bí òjò ìbẹ̀rù Ọlọ́run bá wọ̀ sórí ilẹ̀ yẹn kí ilẹ̀ yẹn máa ṣe ilẹ̀ yẹn jí ni ó jí ni والعشق ينهمل كأنها بالتقى والعشق kò sí bí lẹ́yìn ṣe lè jẹ́ aṣálẹ̀ tó kò sí bó ṣe lè gbẹ tó yóò padà jí nígbà tó yẹ pé ìkẹ́ Ọlọ́run ti sọ̀kalẹ̀ lé lórí bẹ́ẹ̀ náà ni tí wọ́n ti la ilaha illallah yóò jẹ́ olùbẹ̀wọ̀ Ọlọ́run yóò jẹ́ olùbẹ̀wọ̀ Ọlọ́run tí wá sí pé ìfẹ́ Ọlọ́run ni ó máa wà lórí ẹ̀mí rẹ̀ ìbẹ̀wọ̀ Ọlọ́run ni ó máa wà lórí ẹ̀mí rẹ̀ kò sí tẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ ju ọ̀rọ̀ Ọlọ́run lọ kò sí tẹ́ gbọ́ lẹ́nu rẹ̀ ní gbogbo ìgbà ju ọ̀rọ̀ Ọlọ́run lọ. بالتقى ينهمل كأنها بالتقى والعشق ìwọ Ọlọ́run yóò máa sọ̀kalẹ̀ síbẹ̀ níyẹn ìpá Ọlọ́run máa sọ̀kalẹ̀ síbẹ̀ ìfẹ́ Ọlọ́run máa sọ̀kalẹ̀ síbẹ̀ gbogbo nǹkan ní máa sọ̀kalẹ̀ látọ̀dọ̀ Ọlọ́run ti dáadáa lẹ́yìn tó máa ń pè la ilaha illallah èrè tí ń bẹ fún àwa tí a ń pè la ilaha illallah nìyẹn ẹ dákun ẹjẹ́ àmójútó ẹ má jà fílẹ̀ Ọlọ́run abẹ́ ìtẹ̀síwájú ìlọsíwájú oríire nípa ìpérúkọ rẹ Ọlọ́run dákun dúgbò fún gbogbo àwa tá à ń pè bẹ́ẹ̀ ọ̀rẹ́yà dábò wa Muhammad la hawla wala quwwata
إلا بالله العلي سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله.